tí bá sì lọ yín mú fóònù mi dání tí ìbá mú dání á jẹ́ pé mo fi sí nkí èèyàn kan bí mo ṣe rí fóònù yìí gẹ́gẹ́ bí property bẹ́ẹ̀ ni Scorpio obìnrin ṣe máa ń rí ọkọ wọn gẹ́gẹ́ bí property. So owú jíjẹ wọn máa ń ní agbára débi pé wọ́n gbà pé property àwọn lọ́kọ. So wọ́n á máa monitor ẹ̀. Hello díà bolódé ṣùgbọ́n sọ pé ó ti dé bus stop lẹ́ẹ̀kan bolo tuntun wá dé nísìn traffic ó dá o ìṣẹ́jú méjì yóò tún pè ẹ ló bolẹ̀ tí wá dé báyìí. So nítorí pé ó gbà pé property òun ni anybody ò kò lè jókòó tọkọ wọn káná jọ ń dá pàràpàrà kí náà jọ ń dá kí lẹjọ ń sọ ó fẹ́ mọ̀ tẹ́ ẹjọ́ ń sọ tí ó máa rò pé kí ló dé tó ń bi mí léèrè pé kí lẹjọ ń sọ òun ò ṣe lè bí ẹ pé kí lẹjọ ń sọ ẹ jókòó ẹjọ́ ń rẹ́rìn ó dẹ̀ ní mò ń bí ẹ pé kí lẹjọ ń sọ ṣé mi lè mọ nǹkan tẹ́ ẹjọ́ ń sọ ni ibi ọlọ́kọ mi ọ̀rọ̀ pé privacy mo lẹ́tọ̀ọ́ sí privacy wọ́n rí bẹ́ẹ̀ wọ́n gbà pé property àwọn làwọn ní kinní yẹn gbogbo tó bá ń lọ nínú kinní yẹn àwọn gbọ́dọ̀ ṣe kinní àwọn gbọ́dọ̀ mọ̀. So eléyìí ó máa ń sábà fa issue fún wọn nínú relationship. Possessive jealousy yẹn ó máa ń fa issue ńlá fún wọn. So bákan náà inú àwọn àléébù tó tún bá wọn jẹ́ wọ́n ní pé wọ́n láìkí kán gbẹ̀san wọ́n fẹ́ràn kán gbẹ̀san tí ó ti ṣe tiẹ̀ èmi náà ò ṣe tèmi bó ti wà fáwọn cancer náà nìyẹn avenge yẹn pé màá gbẹ̀san màá ṣe tèmi ọkọ mi yálè èmi náà ò ṣe kíni èmi náà yálè ó wà fún wọn ó ṣe tiẹ̀ ni èmi náà ò ṣe tèmi o wọn ò bẹ́ tí o yóò tún máa sọ pé àlóhùn ó ṣe tòun sẹ́ẹ̀ ó gbé girlfriend òun náà ṣe tòun òun náà gbé boyfriend. So ìfẹ́ máa gbẹ̀san ó máa ń wà fún àwọn tí wọ́n ń lo ìràwọ̀ yìí. Bákan náà ni pé bá a ṣe rí Scorpio míì tí ó múra kankan síbi iṣẹ́ tí ó ní akínkanjú làwọn Scorpio míì náà wà tó yọ̀lẹ̀. So kò dọ́gba ńbẹ̀ yẹn àwọn kan lóró jù nu wọn tí wọn kì í fẹ́ èyí tó bá lóró jù yóò máa fa ti kọ̀ pé kò ní fẹ́ ṣiṣẹ́ èyí tó bá sì ya ìmójútóṣẹ́ tí ó ṣe ọ̀mẹ́lẹ́ yóò mójútó dáadáa ni sẹ́yìn pé gbogbo omi ò lè rí bákan náà bá a ti rómi tó tutù náà láti kí ni á rómi tó gbóná. So ìmí ò sì wọ́ọ̀mù fẹ́rẹ́fẹ́ so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí. So gbogbo Scorpio tó ń gbọ́ alálẹ̀ ń sìn yóò ti mọ èyí tó jẹ́ tòun wọn làfà ń bá wí àbẹ́ wí o à ń sọ̀rọ̀ generally ni o. Bákan náà ni pé àwọn Scorpio wọn kì í tètè nífẹ̀ẹ́ tọkàntọkàn pé kíyàn fall in love wọ́n máa ń wà so careful kan tó fall in love fún ọkùnrin tàbí ọkùnrin wọn náà kó tó fall in love fóbìnrin wọ́n máa ń wà so careful wọ́n á ṣáà máa bẹ́ni yẹn lò náà wọ́n á kọ́kọ́ máa bá lò wọ́n máa bá lò ṣùgbọ́n nígbà tí ìfẹ́ yẹn bá dé yóò lágbára yóò lágbára gan ni. Àwọn nínú tó tún jẹ́ àléébù àwọn Scorpio ìgbéraga máa ń wà fún wọn wọ́n máa ń ní ìgbéraga yẹn náà ló lead wọn síbi pé wọn kì í fẹ́ ìwọ̀sí wọn kì í fẹ́ kí ẹ̀gbin kékeré báyìí kó ṣe kí ni kó tà sáwọn lára sẹ́mi ìgbéraga náà ni. Ṣùgbọ́n bá a ṣe ń sọ yìí nísìnyí àwọn tó jẹ́ Scorpio nù wọ́n máa argue ẹ̀ pé ìgbéraga kọ́ wọ́n máa argue ẹ̀ pé ìgbéraga kọ́ nìyẹn shake ta ló fẹ́ kí ẹ̀gbin kàn lára lóòótọ́ ni kò sẹ́ni tó fẹ́ kí ẹ̀gbin kàn lára ṣùgbọ́n ìdíwé tá a fi máa ń kọ ẹ̀gbin ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan mi wà tí kì í ṣe ẹ̀gbin tó yẹ pé bí ọ̀nà àwàdà kíyàn tí wàá kà sí pé àwàdà náà tí wọ́n bóun ṣe yẹn náà wọ́n ń fi ẹ̀gbin kàn òun ni òun ò lè gbà á tàwọn Scorpio nù èyí tí wọ́n máa bẹ́ẹ̀ lómi ṣàwàdà tí ó rẹ́rìn tí ó gbà pé àwàdà ni wọ́n ń bá òun ṣe àwọn ò ní rí sí rí pé òun bá wọn ṣàwàdà wọn ó gbà pé omi ní nǹkan yẹn
wọ́n á rí ẹ gẹ́gẹ́ bíi pé òun tágẹ́ẹ̀tì àwọn jù, so wọ́n dẹ̀ lè confront yẹ irú nonsense wo nìyẹn, má má bá mi try irú nonsense yẹn mọ́. So bí wà pé ó fẹ́ súnmọ́ ìjọra ẹni lójú òun ni. Bákan náà ni pé àwọn Scorpio tó jọkùnrin wọ́n lè fẹ́ ìyàwó méjì o, èyí tó bá sì fẹ́ ọkàn ó lè fẹ́ ó sì lè fẹ́ mẹ́ta o. Ṣùgbọ́n àkíyèsí tá a fẹ́ pe gbogbo ọkùnrin tó jẹ́ Scorpio sí, nǹkan kan wà tán máa ń ṣe tán máa ń padà kábàámọ̀ lé lórí, náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kọ obìnrin lẹ̀ lásìkò ìbínú. Wọ́n á máa fi ìbínú kọ obìnrin sílẹ̀, eléyìí tí wọ́n padà kábàámọ̀ lórí. So èyíkéyìí ẹni tó bá ti mọ̀ pé Scorpio nìràwọ̀ òun kò gbọ́dọ̀ kọ obìnrin sílẹ̀ lásìkò ìbínú, kó wé kíní ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ náà lóbìnrin wọn náà, àwọn obìnrin tó ń jẹ́ Scorpio tí wọ́n bá ti ń bínú, àsìkò tó ń bínú lọ́rọ̀ yẹn, ní tí ó máa tẹnu wọn jáde, mi ì tiẹ̀ ṣe mọ́, mi ì ṣe mọ́, kí kálukú máa ṣe kí ni o, kálukú máa lọ́ ń lọ ẹ̀. Ẹ pé èyí tí relationship ó máa ní issue tí wọ́n máa parí ẹ̀, ọkọ àtìyàwó kò sí ààrẹ máa jà, àwọn àtẹ̀yìn náà ń ṣe mistake. So ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bíi mi ò ṣe mọ́, ọ̀rọ̀ bíi kí kálukú máa lọ́ ń lọ ẹ̀ ni ó sábà máa tẹnu wọn jáde. Ìfẹ́ máa kọra ẹni sílẹ̀ lásìkò ìjà ìbínú, ó máa ń common fún àwọn tó ń lo ìràwọ̀ Scorpio. Scorpio nípa àsìkí, èyí tó pọ̀ jù nínú wọn average náà máa ń jẹ́, kò ní pọ̀ jù, kò ní low jù, kò ní jólósì, kò ní jólówó, ìyẹn ló sábà máa ń pọ̀ jù láàrin wọn. Wọ́n á sì máa lawọ́ níwọ̀nba tiwọn náà. Wọ́n á máa lawọ́ níwọ̀nba. Àwọn Scorpio wọ́n máa ń yí padà bí ìgbà bí àsìkò bá ṣe ń rí làwọn náà máa ń yí. Ìyẹn ni pé ìwà wọn kì í stable sójú kan. Weather a máa affect àwọn geographical, àwọn kí náà ti ń pè àwọn season, bí season ṣe ń yí ni ó máa ń affect moral wọn, àwọn Scorpio. So àwọn ni wọ́n máa ń ní mood swing. Taurus náà máa ń ní, Scorpio náà máa ń ní. Ẹ wo omi, àwọn omi odò, ṣe mọ̀ pé ó máa ní waves. Omi máa ń ní waves. Wave property yẹn ló translate sí mood swing lára àwọn tí wọ́n ń lo Scorpio. So ìdí tí Taurus náà fi ní òun ni pé jínù máa ń dààmú àwọn. Aṣọ funfun ló dáa jù fún ẹni tó bá ń lo ìràwọ̀ Scorpio láti máa wọ̀. Aṣọ funfun kó jẹ́ kí orí bẹ́ẹ̀dì tí ó bá ń sùn ó dáa kí ó máa jẹ́ pé white ni wọ́n, tàbí kó ní white lára pílò náà bẹ́ẹ̀. So ó dáa fún àwọn tó ń lo ìràwọ̀ yìí torí ìpìlẹ̀ wọn tó jẹ́ omi tọ́bù. So white color ó dáa kó máa pọ̀ nínú aṣọ wọn. Kò dáa kí Scorpio máa wọ black complete, èèwọ̀ ni. Scorpio tó bá ń wọ complete black kò ní rọ́wọ́ mú, èpè kọ́, ìfàsẹ́yìn gidi ni. Tó bá wọ black kó jẹ́ pé kọ́lọ̀ míì sì ń bẹ ní ara rẹ̀ tí ó fi ní jẹ́ complete black. Ẹja ní jíjẹ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wá láti inú omi kò gbọ́dọ̀ pọ̀, ó gbọ́dọ̀ wà very minute, kó má pọ̀ fún àwọn tó ń lo ìràwọ̀ yìí.
kì í ṣe pé kán má jẹ rárá kọ́, kó má pọ̀ ni, kó má pọ̀ ni. Àwọn nǹkan méjì kan wà spiritual, àti fẹ́ lọ sí spiritual angle wọn nípa àwọn tó ń lo ìràwọ̀ Scorpio. Alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé àwọn àjẹ́ fẹ́ràn àwọn náà. Ní ìjẹjọ a sọ nípa àwọn àjẹ́, irú ìṣẹ̀dá tá a ṣe wọ́n, àwa relate ẹ̀ mọ́ Libra. So àwọn Scorpio náà wọ́n jẹ́ ẹ̀dá èèyàn tí àjẹ́ máa ń fẹ́ràn wọn. Ìfẹ́ tí àwọn ìwà rèé ó wá gba another dimension tí gbogbo wa gbọ́dọ̀ lọ ní àkíyèsí lé lórí. Oríṣiríṣiríṣi làjẹ́ o, àjẹ́ ò rí bákan náà o. In a general context, tán bá sọ pé àjẹ́, èmèrè fọ́ọ̀lù sọ́ndà rẹ̀, ṣùgbọ́n kò lè yé àwọn kan. Mo mọ̀ pé ọ̀rọ̀ yìí sìn àwọn kan ó takò pé mo ṣe lè gbé èmèrè sọ́ndà àjẹ́, ibi tó yé ọmọ ni. Ṣé wọ́n dé pàdé wọn rí ni? Ó débẹ̀ rí náà, àwọn èèyàn ń sọ̀rọ̀ fún ẹ ńlá gígí. Tí èmèrè tó ń gbọ́n ìran kan, kíláàsì kan làwọn náà jẹ́, lọ́ndà àjẹ́ ni wọ́n wà. Èmèrè dà gẹ́gẹ́ bí ọmọ à ń gbé léjìká, ọmọ tá à ń gbé léjìká tí ò tí ì lè rìn, làwọn jẹ́ lọ́ndà kàtígórì ń tà ń pè ní kíni, àjẹ́. The real àjẹ́ gangan tí wọ́n ń pè lájẹ́, ó pàtíkúlà sí àwọn tó ti dàgbà nínú wọn. But colloquially la kàn máa ń lò pé àtọmọdé àtàgbà, ṣùgbọ́n ní ìgbìmọ̀ wọn gangan àwọn ń rí àwọn tó sì kéré òun gẹ́gẹ́ bíi pé èmèrè. Àwọn táwọn ti dàgbà wọn gan ni wọ́n gbà pé àjẹ́. So ibi mò ń wá lọ ńbẹ̀ ni pé àwọn ẹ̀mí kan máa tẹ̀lé àwọn tó ń lo ìràwọ̀ Scorpio. Ẹ̀mí yẹn wọ́n yàn wọ́n wá láti àwùjọ àwọn àjẹ́ ni. Kò síbi tí ó wà láyé ẹni tó ń lo ìràwọ̀ Scorpio, ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin, àwọn ẹ̀mí yẹn máa wà nítòsí ẹ̀. Èyí tó bá wá jẹ́ obìnrin bí tí à ń lọ gan nù, ẹni ó bá fẹ́ Scorpio níyàwó tí ò bá mọ ní tàn wí, á dààmú gan o, ìrìn àjò á sì wọ́. Àsìkò tó bá ń bínú, tó bá fi lè ṣépè, ìyẹn obìnrin tí ń lo ìràwọ̀ Scorpio, tó bá fi lè ṣépè lásìkò tí ń bínú, àwọn ẹ̀mí tí wọ́n yàn tí òun, wọ́n á sì gbé èpè náà, wọ́n á make sure pé èpè yẹn já ẹni tó ṣépè yẹn fún, pàápàá jùlọ ọkọ rẹ̀. But condition kan ni wọ́n fi tì í. Tó bá jẹ́ wípé èpè tó ṣẹ́ yìí lórí ààrẹ ni, ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀nà àbòsí, ọ̀nà tí ò ráìtì ni, wọn ní dáhùn. Ṣùgbọ́n tó bá yẹ pé ní tó ṣépè yẹn lé lórí àbòsí ni wọ́n ṣe fún lóòótọ́, táwọn náà ti yẹ̀wò tán rí pé ẹni yìí ó ṣàbòsí fún un ní lódodo, ẹni yẹn ò lè escape ẹ̀. Òòjọ́ lóró náà múgi o, òòjọ́ lewé ìsìnsì ń jó mọ́ o, kò ní escape ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní nǹkan ó ṣe, lẹ́sẹ̀kẹsẹ̀, kò ń ṣe kì í ṣe wéta ìyìn àbí kíná kálọ kábọ̀ kọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó mú. Mò ń sọ pẹ̀lú confidence. Scorpio lóbìnrin wọ́n ṣòro yàn jẹ, wọ́n ṣòro ṣíìtì. Lẹ́nu mi ò lọ sọ́dọ̀ aláàfáà, ọ̀dọ̀ pásítọ̀, wọ́n ní ìyàwó rẹ̀ ní í ṣe, adélé abẹ́yàwó títí tí ìyàwó lòun kọ́, òun sì kọ́, kò mọ̀ kankan, òun náà sì ni. Ṣùgbọ́n a rọ àwọn obìnrin wa, gbogbo ohun tó ń kọ́kọ́ wá ṣe fún wa, ẹ má jà máa ṣépè fún. Ìdí tá a fi ní ṣépè fún ni pé àwọn ọmọ wa tá a bí, ọmọ tá a bí fọ́kọ,
tá a bá ń ṣépè fọ́kọ wa ìpè yẹn ó jọ kọ́ lóòótọ́ tó ajá lábòsí o ṣùgbọ́n àwọn ọmọ tẹ́yìn tí wọ́n náà bí fún un náà àwọn náà forí kó ayé tiwọn náà ò ní rójú o ayé wọn náà àtùbá o ayé wọn náà àtùṣẹ́ o bó o ti dayé ọkọ rẹ rún náà ni wọ́n ó yan ẹni tí ó wàá dayé ọmọ tiẹ̀ náà wọ́n yàn tì àṣegbé ò sí o àṣepamọ́ ń ló wà o tọkọ rẹ bá ṣe ọ́ lóòótọ́ o ti ní tàṣán tó fi nà án lọ́wọ́ àmọ́ má nà án pàṣán torí ọmọ tó bí fún tó bá ti nà án gbàpò nàmọ rẹ náà ọkọ yẹn ó wàá lọ ṣáájú rẹ ìwọ ló gbẹ̀yìn kó lè bá a ṣẹ̀sín alẹ́ lórí àwọn ọmọ yẹn ó fojú rẹ ráre torí pé gbogbo tí wọ́n bá ń dé ìwọ ló mọ̀ jáde pé ó wà ń di ọ̀rọ̀ wọn á ní dọ́dọ̀ rẹ mọ́ ó sì mọ nǹkan kan ṣùgbọ́n ó mọ nǹkan kan ní tó ṣe fọ́kọ rẹ wọ́n ti kó sínú ìgbésí ayé àwọn ọmọ tiẹ̀ náà kó o máa ràn bàbá ti lọ ń tiẹ̀ wọ́n ti lọ sinmi ẹ̀jọ̀ wọn yán ìwọ ọkùnrin náà tó ya alábòsí tó yẹ pé gbogbo ohun tó mọ̀ ń pa rẹ̀ jù láyé ni bí wọ́n ti ń ṣàbòsí fóbìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń fa ìfàsẹ́yìn wọlé fún ara rẹ̀ tí ń fàfàsẹ́yìn sínú ayé ara rẹ̀ ó wá lóun ò kú òlójú kan ó ṣe kú òlójú kan àbòsí tó ń ṣe fún ọmọbìnrin tó fẹ́ ọmọ ọlọ́mọ ọmọ èèyàn kan nì tó ń ṣàbòsí fún tó ń wò pé òyàn jẹ ẹlòmíì yóò fẹ́ ìyá yóò tún fẹ́ ọmọ yóò fẹ́ ìyá yóò tún fẹ́ ọmọ bẹ́ẹ̀ ni mọ́lá Ibrahim àwọn míì ń ṣe wọ́n bá yà sùn wọ́n bọ̀ ọmọ sùn wọ́n wà lógún ẹ̀mí gígùn ni múra sí o múra sí dáadáa ẹlòmíì yóò bá àǹtí sùn yóò tún bá àbúrò sùn ẹlòmíì ọmọ túlùlù múrì ẹlòmíì ọmọ ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì ọmọ ìyá mẹ́ta yóò máa fẹ́ wọn pọ̀ á ní òun smarty á ní oògùn túlùlù múrì ni oògùn ẹ̀mí gígùn ni gbogbo tó ń ṣe yẹn òun já life wire á lé rẹ̀ lórí níjọ́ tí o bá electrocute àáfàá kan àgbà ẹlẹ̀ pásítọ̀ kan àgbà ẹlẹ̀ babaláwo kan àgbà ẹlẹ̀ ó jẹ pirigidi ìyà ìyẹn gbọ́dọ̀ máa wo sàkún tóun ń ṣe ní tí mò ń ṣe yìí mo ló fẹ́ já sí mo ló fẹ́ líìdì sí òun ṣàbòsí fún ìyàwó tó fẹ́ sílé torí pé ó ṣe bí ọ̀dẹ̀ ó wá ń ṣàbòsí fún Scorpio lóbìnrin ò ṣe é yàn jẹ o àwọn kìnìyàn ò ní gbà wọn ní ṣe kíni wọn ní gbà kó èèyàn jẹ gbé wọn á jà fún àwọn tàwábíù rẹ ò ní gbà wọn ní gbà kó èèyàn jẹ o wọn á jà fún o ìjà wọn dẹ̀ burú gan ìjà wọn ṣe kíni ìjà wọn burú púpọ̀ má rí jà wọn ni o má rí jà wọn ni o mò ń tẹnu mọ́ fún ọ má rí jà wọn ni o ní tí wọ́n fojú rẹ rí wá ní tí wọ́n fojú ẹ rí èmi àtẹnìkan ń sọ̀rọ̀ ó lóun ń lálàkàlà òun ò sì lè má ka kùrìsì kóhun tó sùn òun tún lálàkàlà àwọn tó ń bẹ́ẹ̀ fà àwọn náà ń ké kùrìsì yù kan tó wá bẹ́ẹ̀ mọ́lá Ibrahim àwọn tó ń bá a fà yẹn wọ́n ti ké kùrìsì yù káwọn náà tó wá wọ́n tún kájú ọ lọ ṣebí 41 ni wọ́n ń kà àwọn ka 41 million kan tó wá bẹ́ẹ̀ ìwọ inú wọn tó ka kùrìsì yù 71 àtàwọn àtẹni ó ka 71 million ta lẹ Ọlọ́run ó gbèsè ẹ̀yìn rẹ̀ amúrọ̀bà fẹ́ lọ jalè ó tẹ́wọ́ síwájú Ọlọ́run ó ké yàsí méje onílé náà fẹ́ sùn tán fẹ́ wájà lólè òun náà tẹ́wọ́ síwájú Ọlọ́run ó ké yàsí mẹ́ta ta ni ó wìn ìdájọ́ di kìyámọ̀ oníṣẹ́ ẹ̀kọ́ lọ́run ó sọ̀pọ́ọ̀tì olè kí ló kàn ń bẹ̀ ìwọ lọ́lọ́run ó ní láyù sí àlù àmọ́ kí ló wí
amma yaf'alu wa hum yusihaluna ó ní wọn ẹnikẹ́ni ò lè challenge òun fún tóun bá ṣe òun ṣe náà ni kò sí tó kàn pẹ̀lú tóun bá ṣe òun nu Ọlọ́run tóun fi ń jọ́ lọ́hun nu ọ̀wọ́n ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa bi òun léèrè pé kí ló dé tóun ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ilẹ̀ lè máa bira yín nìyẹn la yusihalu amma yaf'alu tọ́lọ́run bá ṣe àwọn tí ó dáṣẹ̀ rí àfún ẹ tó bá ń ṣàbòsí fún ẹni tó ń lòrà àwọn Scorpio má ṣàbòsí fẹ́nikẹ́ni àti Scorpio àti kò Scorpio má ṣàbòsí fẹ́nikẹ́ni azulumu zulumatun yawm al-qiyamah ló mọ̀ yányàn jẹ ó fẹ́ ilé yìí ó jálẹ̀ ó déètì ẹ̀ láàrin oṣù mẹ́fà ti pàtì ó tún mú mi yìí ó tún gbé yí pàpàpàpà ó jẹun tó fẹ́ jẹ́ ń bẹ̀ ó tún wàá gúnlẹ̀ ó tún gbé yìí ó wá ń ré iná òun ré iná òun ré léra ẹ lórí ayé ẹ wá padà wá dojúrú tán ó wá ń sátọ aláàfáà kiri yàyà sheik àdúrà tó dáa jù fún ẹni tó bá ń lo ìràwọ̀ Scorpio lákàlí méjì ní fún lákàlí alákọ̀ọ́kọ́ ni ya salam 313 àti ya sábìtù lójúmọ́ láàárọ̀ àti lálẹ́ ya salam 313 ya sábìt 313 àwọn tó bá wá jẹ́ obìnrin nínú Scorpio kán má bàa padà di ẹni tí ẹ̀míkẹ́mí ó máa darí tàbí tẹ̀míkẹ́mí ó padà gbé wọ̀ torí wọ́n máa ń tàpù wọn o Cancer Scorpio àwọn arábí wọ́n sábà máa ń tàpù wọn wọnú ẹgbẹ́ púpọ̀ ká má bàa máa padà gbé ẹ wọ̀ láti ṣiṣẹ́ kíṣẹ́ Scorpio tí ò rí rẹ̀ darí mọ́ òun ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ó ti hùwà burúkú tán kójú rẹ̀ tó já pé ó sì ti ba nǹkan jẹ́ wọ́n náà ti mọ inú tó ń gbénú ẹ wálé àṣírí lòògùn rẹ̀ wálé àṣírí ṣúra yẹn tó bá lè máa kà 28 lójúmọ́ tàbí kàn ṣe níhàn tú fún yìí tó bá sì wà lọ́mọdé ọmọ tẹ́ bá bí tẹ́ ti tètè ṣàkíyèsí pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sọmọ náà ìyẹn jọmọdé ó jọmọ ọdún 6 ọmọ ọdún 7 kò ní kó má dára nínú ilé o ó lè dejò kò sí tí ò lè dá lára ó lè dé àsìkí bàbá rẹ̀ yọ tó rí pé bàbá òun gbá ìyá òun létí bàbá òun sì gbá ìyá òun létí yóò sì di àsìkí bàbá náà mú wọ àwọn tán ti lọ́wọ́ fẹ́ fún ní ọjà náà bá ní fún quotation tó ti lọ sọ̀bíìsì náà ti ní wá gba owó ṣẹ́ẹ̀kì Monday náà bá ní fún mọ́ ẹni ó sì di àsìkí rẹ̀ mú òjò ọmọ ọdún 8 lọ́nù ilé irú ọmọ bẹ́ẹ̀ ẹ̀hàn wálé àṣírí ẹ̀hàn 28 ẹ̀hàn fún ẹjọ́ mú bí ẹ̀mẹ́ta kan ṣe náà tún fún kó mú gbogbo kinní yẹn ni ó flọ́ọ̀ṣì kúrò lára rẹ̀ àwọn tábìà yẹn náà ó yàgò fún ẹni ó bá sì ti lè kánú wọn náà kó máa kà á wọn láṣẹ kò tún pọ̀ kó pọ̀ kò ju láì kan lọ àbí aláṣírí innal insana lafi khusri illa allazina amanu wa amilu solihati wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr ibi wọn kóòdù tí wọn sínú ibi wọn ṣe kíni ibi wọn kóòdù tí wọn sínú Suratul Asri ni wọn fi kóòdù ẹ gbogbo mèrè láyé inú wálé àṣírí ni wọn parí ọ̀rọ̀ wọn sí èyí tí wọn ṣe lọ máa fi gbálẹ̀ náà nìkan bì kan ẹ máa ná gbálẹ̀ ẹ máa ná wọn á ní kó lọ ṣègbélé kíní kan wọn lọ ti mọ́ bì kan yóò wá di jánajàna kò lè tó báwọn ẹ lọ hàn wálé àṣírí 28 fún ẹ wá ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣe ọlọ́jọ́ 3 fún àbọ̀ ọlọ́jọ́ 7
kò láti mí kò ṣe kí ni kò láti mí. Ìgbà míì náà wọ́n á máa disturb ẹlòmíì inú wọn nínú àwọn tí ń lò ràwọ̀ Scorpio yìí tábíà náà ni o yóò sì máa tọ́lé yóò máa ṣe kí ni yóò máa tọ́lé tábíà rẹ̀ yóò máa disturb rẹ̀ yóò máa tọ́lé lágbàlagbà yóò máa tọ́lé. Wálé Àṣírí ni oògùn rẹ̀ ẹ ṣe Wálé Àṣírí 28 fún mi ò bá ní tọ́lé mọ́ ní ìbá ní ṣe kí ni bí kúdírátì láyé Ọlọ́run ló parí ẹ̀ síbẹ̀ èmi kọ́ Sàtíà lóyìn ló parí ẹ̀ síbẹ̀ kì í ṣe mi ọ̀rọ̀ Ọlọ́run ní ibi tó lọ́n parí ọ̀rọ̀ tí wọ́n sínú ó ní wàlá Àṣírí. Innal insana lafi khusrin. Innal insana lafi khusrin ìwọ́rò pé gbogbo ayé ni wọ́n ń wí ni. Innal insana lafi gbogbo ayé kọ́ ni wọ́n ń wí ó láwọn tán bá wí illal ladhina amanu yìí tán fi yọ wọ́n kó bẹ̀ ní wa amilu solihat watawasaw bil haqqi watawasaw bis sabr. Ẹni ó bá mọ ìmọ̀ jinlẹ̀ ló lè yé yútìlì ìkìmọ́ta mọ́lábàráhìm man yasha wa man yútàlì ìkìmọ́. وقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. Gbogbo ìràwọ̀ Scorpio àti Cancer kóòdù wọn yìí ní ló gbọ́n títàbí ẹ̀ ó fojú Scorpio àti Cancer rí ní lọ́lọ́run yẹn ìtí ò bá tọ́lé wọ́n tún lọ́nà míì tí wọ́n fi máa dààmú rẹ̀ wọ́n tún lọ́nà míì gbogbo ọ̀nà yẹn pátápátá ẹ fi Wálé Àṣírí kojú ẹ̀ ó sì kóun náà máa ṣe sàárà èso ṣúgà kó máa ṣe dáadáa ọjọ́ Jímọ̀ ó múra ní ṣákàlì ẹ̀. Obìnrin tí bá ń lo ìràwọ̀ Scorpio ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbéyàwó àkọ́kọ́ wọn ibi tí ò yẹ kí wọ́n yà sí ni tábíà ó tì wọ́n yà sí. Ìtẹ́ ẹ̀ bá ti fẹ́ kó ṣìrìn láti kékeré ẹ ti tètè kóná mọ́ òun kọ́ yóò rọ́kọ gidi kì í ṣe pọ́kọ gidi òun ni ó sọ pé òun ò fẹ́ tábíà yẹn ni ó darí ẹ̀ yóò lóun ò fẹ́ yóò padà wá lọ gba runway nígbà bá gba runway wọ́n wàá jálẹ̀ sójú ọ̀nà mọ́tò ẹsẹ̀ ni ó fi rìn nígbà wàá fẹsẹ̀ rìn àṣẹ tó wá padà síbi gáràjì ibi tí wọ́n ní ó gbà tẹ́lẹ̀ tó lóun ò gbà àṣẹ wàá wọ mọ́tò orí tó yẹ kó wọ̀ náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tá à ń bí ìmí ò rọ́kọ gidi báyìí tí yóò mọ̀ pé gbogbo ayé ó mọ̀ pé ọkọ gidi rèé á ní rárá ṣẹ́ òun ò ṣe bẹ̀ ìtóhun fẹ́ ṣe lè yìí gbogbo èèyàn ó sì máa pé ibi tó fẹ́ gbà yìí wọ́n ti búlọ̀kù ẹ̀ wájú wa ní rárá o á kọ́kọ́ lọ gba ránwé yẹn á wá máa sunkún bẹ̀ iwájú ò ní ṣe lọ́mọ́ fún mi ẹ̀yìn ò ní ṣe padà sí òun kọ́ irú ọmọ bẹ́ẹ̀ kọ́ ẹ fi Wálé Àṣírí kojú ẹ̀ wọ́n máa ń ṣe lọ́ṣẹ náà ẹ lọ wá a mà ti ń sọ̀rọ̀ pọ̀ lálẹ́ ṣáàgbò ti lù ní ó yẹ kó ti lù ìṣẹ́jú 5 ẹ lọ wá ewé bombomu lẹ́ lọ wá tẹ́ bá fẹ́ ṣe lọ́ṣẹ àti ọṣẹ lọ́ọ̀sì wọ́n máa ń lò tàbọ́ṣẹ funfun ẹ wàá mú Wálé Àṣírí òun lẹ́wàá hàn sí ara ewé bombomu tó bá fẹ́ hàn tú sáré ewé lójú ọ̀nà o ewé ṣe kí ni ó lójú ọ̀nà tó o bá gba ojú ọ̀nà rẹ̀ kò ní ṣiṣẹ́ o wàá wo ewé yẹn ewé dà ká sọ pé ewé nìyí ṣó mọ̀ wípé ó máa ní pattern ewé ní pattern lára sóyè báyẹn ibi tó fẹ̀rẹ̀ ibi tó tínrín nì lára ewé
ó wàá follow ẹ̀ láti ibi tó fẹ̀ yẹn lọ sí ojú ibi tí ó ti ó wọ́ lọ gbé láti ibi tó tínrín wá sójú ibi tó fẹ̀ kò ní í ṣiṣẹ́ o ákísù ló ń ṣe yẹn o ojú ọ̀nà yẹn ló máa tọ̀ ó tọ́jú ọ̀nà yẹn so ó wàá ṣe wálé àṣírí yẹn sí ara ewé bọ́mubọ́mu 28 ni wọ́n hàn sára ẹyọ kọ̀ọ̀kan àtọ́jú àtẹ̀yìn wọ́n á ṣe bẹ́ẹ̀ lọ́nà 28 wọ́n á gún tó máa ti gún wọ́n pò mọ́ ọṣẹ lọ́ọ̀sì wọ́n tú wálé àṣírí náà ni wọ́n fi po ọṣẹ rẹ̀ ọmọ tẹ́ ń bá sọ̀rọ̀ pé kó fọ́kọ̀ kan tó ń lagídí fẹ́ ọkọ̀ ìtẹ́ẹ̀sì ti wò ó tẹ́rí pọ́kọ́ gidi ní tó ń ṣagídí ẹ̀yìn ṣàṣọṣẹ lọ́ọ̀sì yẹn ẹgbẹ́ ilé lọ́wọ́ kó máa wẹ̀ tó bá ti ń wẹ̀ ẹ̀yìn kọ́lẹ́ bá sọmọ́ ní tí ń tíhun wọ́n padà lẹ́yìn rẹ̀ tó bá ti padà lẹ́yìn rẹ̀ ìsìn ni ó gbọ́n tẹ̀ ń wí òun kọ́ ni ò fẹ́ gbọ́ wọ́n fi wákìrù sí létí ni ẹ máa rí pé yóò máa ṣe gírí mọ́ káì so bí eléyìí bó ti lọ ní lucky day wọn àti sọ́lẹ̀ kan lucky month àwọn Scorpio first month of the year ni lucky month wọn unlucky month wọn 10th month ni wọ́n tún lo Tuesday náà gẹ́gẹ́ bí lucky day unlucky day wọn ọjọ́ Wednesday àti alẹ́ Sunday ni ìyẹn ni pé kò dára fún Scorpio obìnrin láti máa ní àjọṣepọ̀ ní alẹ́ Sunday ibi tí a fi ti alẹ́ yìí tì sí rèé nọ́mbà tí ẹ ti bá mi sọ̀rọ̀ WhatsApp only 0703 492 4039 lẹ́ẹ̀kan sí WhatsApp only WhatsApp mo ń tẹnumọ́ WhatsApp only 0703 492 4039 nọ́mbà tẹ́ ti bá mi sọ̀rọ̀ nìyẹn ní WhatsApp message or voice message 0703 492 4039 so tó bá tún di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí ìràwọ̀ ilé kẹsàn-án lẹ́yìn tá a ti mú Scorpio kí ló tún kàn Sagittarius kọ́ òun ló kàn so ẹ pàdé wa láago 9 ní ọjọ́ Àlàmísì tí ń bọ̀ Ọlọ́run kó ṣọ́ wa kó ṣẹ́yìn náà o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah.